Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Ibi tí aṣọ gist wa dé lánàá ni a ti máa bẹ̀rẹ̀. Ṣé mọ̀ pé mo sọ fún yín wípé bàbá wèrè ńlá wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà láti fún Queen Naomi ní òrùka èyí tó ní ṣe pẹ̀lú oyè tí wọ́n jẹ tẹ́lẹ̀ tó jẹ́ yèyé lúwà. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ìgbà tí àwọn sisi wa gbogbo rí pé wọ́n fún Queen Naomi ní òrùka yìí, wọ́n ní ṣe ni ojú omi bọ́ lójú wọn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀, ojú wọn lé fún omi. Bí a ṣe gbọ́, wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n fẹ́ dé adé èyí tó ní ṣe pẹ̀lú ìsìn ìṣẹ̀ǹbáyé lórí ọ̀rọ̀ Yèyélúwà àti gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ìṣẹ̀ǹbáyé òní wọ́n ní kábíyèsí fẹ́ dé adé yìí fún Queen Naomi. Ṣé adé yìí yẹ Queen Naomi àbí kò yẹ Queen Naomi? Adé yìí yẹ Queen Naomi. Adé yìí yẹ Queen Naomi o. Nítorí tí a bá ń sọ̀rọ̀ nípa aya rere, tí a bá ń sọ̀rọ̀ nípa aya tó ń fi ọkùnrin ní ìfọ̀kànbalẹ̀, tí ò fún ọkùnrin ní wàhálà, tí ò ní ọkùnrin lára, Queen Naomi ni. Queen Naomi jẹ́ obìnrin alálùbáríkà, obìnrin ìdùnnú, obìnrin aláyọ̀ ní ọ̀dọ̀ bàbá wèrè ńlá. Látìgbà tí bàbá wèrè ńlá ti fẹ́ wọn, ìdùnnú, ayọ̀, ìbùkún òní ọ̀rọ̀ Queen Naomi mú wá. A gbọ́ wípé àwọn àǹtí wa ṣe dinner, ṣùgbọ́n bàbá wèrè ńlá wọn attend ní dinner yẹn. Kí ló dé tí kábíyèsí ò fi attend dinner? Nígbà tí kábíyèsí tán ní ìdáwọn sisi wa gbogbo, kò sí kankan nù wọn tí wọ́n dúró ti bàbá wèrè ńlá. Gbogbo wọn pátá òní wọ́n ń fárígá wípé àwọn ò ní kúrò nínú ààfin yẹn. Ìgbà tí bàbá wèrè ńlá tán ti lo gbogbo agbára wọn tí wọ́n dẹ̀ láwọn ò kúrò, ilé tán rà wọn lọ́bẹ̀, bàbá wèrè ńlá fi wọ́n sílẹ̀. Wọ́n ní kán máa ṣe nǹkan tó bá wù wọ́n nínú ààfin. Bàbá wèrè ńlá dẹ̀ bẹ̀rẹ̀ sí lọ sí Royal Mansion láti lọ bá Queen Naomi ń bẹ̀. Àti ìgbà yẹn inú wọn ò dùn. Wọ́n ṣe gbogbo nǹkan tí wọ́n lè ṣe láti fi block kí Queen Naomi padà wá sí inú ààfin. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run tó gbé ìyanu ẹ̀ dé, ritual máa para, ó máa parí. Ritual máa parí pẹ̀lú àtìlẹ́yìn bàbá wèrè ńlá. Ẹ̀yin èèyàn lé. Èyí tó jà jù ni ìfẹ́ tó wà láàárín bàbá wèrè ńlá àti Queen Naomi. Ó jà jù torí pé gbogbo ọ̀nà ni wọ́n fi fẹ́ tú ìfẹ́ yìí ká. Ṣùgbọ́n Ọlọ́run ò fún wọn ṣe. Èyí tá wá ń gbọ́, pabambarì tá ń gbọ́, ó ní adé tí kábíyèsí fẹ́ crown Queen Naomi yìí. Ṣé ẹ mọ̀ pé adé yìí ó ní ṣe pẹ̀lú Odùduwà? Nítorí ẹ mọ̀ pé ìfẹ́ kan tẹ́lẹ̀ àwọn náà ní Yèyélúwà of Odùduwà. Nítorí ẹ̀ ni bàbá wèrè ńlá fi fẹ́ dé wọn ní adé wọn padà. Wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní kò ń ṣe nǹkan tó easy fún àwọn sisi wa gbogbo. Torí ìgbà tí kábíyèsí ní àwọn máa withdraw gbogbo àwọn rights tí wọ́n ní tó fi ń jẹ́ olórí. Wọ́n ní àǹtí wa kan, wọ́n ló ti ẹ̀ ń gbé ìgbésẹ̀ láti lọ bá
Queen Naomi ní Royal Mansion kó lọ bẹ̀ kábíyèsí. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní Dr. Elizabeth sọ fún un pé wọn ò fẹ́ paramọ́lẹ̀ ní inú ààfin bàbá Owóẹ̀rìnlá ní Royal Mansion. Wọ́n ní àǹtí wa yìí, wọ́n ní ló bá bara jẹ́, ló bẹ̀rẹ̀ sí í sọ ìtàn bí ó ṣe fẹ́ kábíyèsí láti ìgbà kékeré. Ó sọ ìtàn yìí wípé gbogbo ìgbésí ayé òun ló fi nífẹ̀ẹ́ bàbá Owóẹ̀rìnlá. Wípé ṣùgbọ́n bàbá Owóẹ̀rìnlá ò rí tóun rò. Wípé wọn ò rí tóun rò. Wípé gbogbo nǹkan tóun ní lòun fi nífẹ̀ẹ́ bàbá Owóẹ̀rìnlá. Pé ṣùgbọ́n bàbá Owóẹ̀rìnlá ò rí tóun rò. Wípé gbogbo ẹni tí bàbá Owóẹ̀rìnlá nífẹ̀ẹ́ jù láyé òun ni Queen Naomi àti Tadenikawo. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ọ̀rọ̀ àwọn sísí wa gbogbo yìí. Wọ́n ní kábíyèsí rí wọn tán pátápátá torí wọ́n ní gbogbo international trip wọn pátá ní bàbá Owóẹ̀rìnlá ti fi hold lé lórí. Wọ́n náà fi hold lé lórí o, àti ẹ̀gbọ́n pé ìkan nínú àwọn ayaba gan nígbà tí Queen Naomi wá sí inú ààfin tán fẹ́ kí Queen Naomi. Wọ́n ní ìkan nínú àwọn àǹtí wa, wọ́n ní ṣe ló ń bínú pé ayaba yìí ignore olóńkí Queen Naomi. Ṣé ẹ rí ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn, ẹ̀yin èèyàn lé? Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Ẹ jẹ́ ká máa hùwà ọmọlúàbí. Nítorí èní kọ́, nítorí ọ̀la ni àti ọjọ́ iwájú. Ìwà tá a bá dẹ̀ wù ó ní àwọn ọmọ wa náà máa jèrè ní ọjọ́ iwájú. Nígbà tí ẹ̀yin wà nínú ààfin tó jẹ́ pé àwọn tó wà ńbẹ̀ wọn nífẹ̀ẹ́ yín. Wọ́n ní ayaba yẹn ò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ń pòun rí, ó kàn snob ẹ̀ ni. Queen Naomi ló lọ dì mọ́, Queen Naomi ló lọ ń kí. Àwọn èèyàn nífẹ̀ẹ́ Queen Naomi o. Nítorí pé wọ́n rí ara wọn sílẹ̀. Wọ́n dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run. Wọn ò wáyé máyà àti nǹkan ayé. Ẹlòmíì gbogbo nǹkan tó ní láyé yìí kò tó. Tẹlòmíì ló tún máa nàgà sí. Nǹkan tó o bá jẹ́ àti nǹkan tó o bá ní òun ni wọ́n fẹ́. Ẹlòmíì á lọ gbé gbèsè sọ́rùn nítorí pé ó fẹ́ ṣe big girls. Nǹkan tí ò yẹ kí wọ́n nàgà sí náà máa nàgà sí. Tó bá yá wọ́n máa léra wọn. Báwo ni wọ́n ṣe ní léra wọn nígbà tí gbèsè bá wọ̀ wọ́n lọ́rùn? Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan ayé yìí kò jọ Queen Naomi lójú rárá. Pé nǹkan tí ó wà nínú ayé yìí asán ni. So wọ́n ní kábíyèsí declare Queen Naomi o láti gbé Yèyélúwà of Odùduwà wọn padà fún wọn pẹ̀lú adé ẹ̀yẹ ti Odùduwà. Ṣé mọ̀ pé mo sọ fún yín pé wọ́n ti gba ríǹgì wọn náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé Queen Naomi àti bàbá Owóẹ̀rìnlá. Ọ̀tá gbìyànjú o, ṣùgbọ́n wọn ò borí wọn. Mi ò ní lè ṣe gist ẹyọ kan yìí lọ fún yín, ṣùgbọ́n lágbára Ọlọ́run lọ́la máa mú update wá fún yín. Ẹ̀rí pé Ọlọ́run ló ṣe, kì í ṣe ènìyàn. Ẹ jẹ́ ká fi gbogbo ọpẹ́ fún Ọlọ́run ọba. Queen Naomi àti bàbá Owóẹ̀rìnlá, Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin méjèèjì. Ọwọ́ ayé ò ní ká yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé, ọwọ́ ayé ò ní ká yín o. Ní agbára Ọlọ́run, èmi tí mo dẹ̀ ń sọ̀rọ̀, ọwọ́ ayé ò ní ká mi, kò ní ká ìdílé mi. Ẹ̀yin èèyàn lé, allegedly ní gbogbo àwọn nǹkan tá a wá sọ fún yín, bàbá Owóẹ̀rìnlá gbé inú ààfin. Nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe. Sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí.
òkè òkè ni ọlá yín á máa lọ o. Ẹ má gbàgbé prize giveaway wa o tó ń bọ̀ ní July 15 á bá wa láyọ̀ àtàlàáfíà o. Ẹ comment, ẹ like, ẹ subscribe, ibẹ̀ láti máa mú yín fún prize giveaway. Please share this video. Ẹ má gbàgbé kẹ́ fún ní thumbs up. God bless you all. Mashola Gist TV, love you all.